Bùkọ́lá ó yá yá yá. Ìròyìn tó ń ṣẹlẹ̀, ìròyìn ajá balẹ̀, ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. Ìròyìn tó ń ṣẹlẹ̀ tó ń kilẹ̀ falafala, ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. Ìròyìn tó ń ṣẹlẹ̀, ìròyìn ajá balẹ̀, ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. Clearing and forwarding tí ò ní máa gbowó ẹ̀mí, tí ò ní jẹ́ kó sáwọ́ oníjìbìtì. Wọ́n wà nílùú Èkó, tó bá wà nílùú Èkó, ìwọ ṣàpè nọ́mbà Kẹ́mi Bùkọ́lá ó yá yá yá. Ìròyìn tó ń ṣẹlẹ̀, ìròyìn ajá balẹ̀, ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. Lórí social media especially ní YouTube, ẹ jẹ́ ká tẹ Kẹ́mi Bùkọ́lá. Máa pè nọ́mbà wọn 002211530 ó yá máa tẹ. Ọmọ wọn lẹ́kìtì, ìkọlẹ̀ lẹ́kìtì, Èkó ṣáni ó ti gbé pawó ó yá yá yá. Ìròyìn tó ń ṣẹlẹ̀, ìròyìn ajá balẹ̀, ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. Ìròyìn tó ń ṣẹlẹ̀, ìròyìn ajá balẹ̀, ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. Máa gbọ́ Kẹ́mi máa báṣẹ́ lọ, Olúwa ti ẹlẹ́yìn, ó ti ń mú o, àìdúmọ̀ onígbà ẹ̀, onídèrò ẹ̀yìn láàrin ẹgbẹ́ ìwọ̀n. Bó ṣe ń ṣe ni kò máa ṣe. Torí tó bá ní kí ló lọ ní gbòòrò pé ta ló ń mi ló ti tì gan. Gbogbo wa la ṣàgbọ́ nípa ti Madam Bukky Olúwakẹ́mi. Gbọ́mi ẹ̀yin ò bá mọ kí ló wá kún o, ẹ̀jọ́ yé wọn ọ̀rá ń dà gan. Ẹ polongo lọ́tún, ẹ polongo lósì, ẹ pariwo. Orí every gentleman lágbàáyé máa ló ń gbọ́rọ̀ ẹ̀ títí tó fi dé. Orí àwọn pòfẹ́sọ̀ gbogbo ọ̀rọ̀ tí Kẹ́mi sọ máa ló nítumọ̀. Ìwọ gangan lè yan tiwa tí ò máa lẹ́lẹ́gbẹ́ o. A ní ẹni ò bá mọ kí ló wá kún o, ẹ jẹ́ kó lọ sí YouTube. Ẹ polongo lọ́tún, ẹ polongo lósì, ẹ pariwo. Ẹ̀yin tèmi, ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán níbi tí bá ti ní àǹfààní láti máa wò jù. Orúkọ tèmi ò yí padà, Kẹ́mi Bùkọ́lá ni orúkọ ti tèmi jẹ́. Adẹ̀kù ìsinmi aládùn tèmi lágbára lọ́wọ́ Ọlọ́run, èmi àti à ń ṣe ọ̀pọ̀ ìsinmi láyé lágbára lọ́wọ́ Ọlọ́run. Adẹ̀kù ìpalẹ̀mọ́ ọdún tó ń bọ̀ á bá wa nínú ìgbéga, nínú ìṣelógo lágbára lọ́wọ́ Ọlọ́run. Wọn ò ní fèmí àti ń ṣe àwátì nínú ọdún tá a wà àti ọdún tá a fẹ́ bọ́ sí lágbára lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ní mẹ́rin àgbáyé. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ibi tẹ́ ti ń mú owó tẹ́ fi ń ra ọjà lè ṣe Kẹ́mi Fashion Empire lágbára lọ́wọ́ Ọlọ́run, ibẹ̀ kò ní gbẹ. Àgbà náà ò ní wọ ọbẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Àwọn ọjà wa a máa polówó àwọn ní àtọjọ́ Monday ní ìsìn. Àyè wà. A máa polówó àwọn aṣọ fún yín. Lọ́la a máa polówó Swiss lace fún yín àtàwọn voile lace ńlá, a máa polówó ẹ̀ fún yín. A dẹ̀ tún máa polówó àwọn aṣọ kéékèèké kan tẹ́ pé a máa ṣe promo lórí ẹ̀. Kò yé yín, a máa polówó àwọn yẹn náà ní ọ̀sẹ̀ tá a máa mú iná lágbára lọ́wọ́ Ọlọ́run. But ní ọ̀la àwọn aṣọ ńlá, àwọn voile ńlá tẹ́ pé bá ti rí wọn gan-an, ẹ̀nà ẹ̀kú jẹ́rìí ọmọ yín, àbúrò yín, ọ̀rẹ́ yín Kẹ́mi Bùkọ́lá, ẹ jẹ́rìí mi wípé èmi ní fún yín ní níta aṣọ tí ò dáa fún yín. Àmọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run, promo wa a máa bẹ̀rẹ̀ lọ́sẹ̀ yìí. Mo lè pẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tẹ́ bá ra àwọn aṣọ, àwọn gown tí a rán yẹn, in fact gbogbo ẹ̀ ní eléyìí tó kù gan mi rò pé ó ju 4 lọ. Wọ́n ra gan, even èèyàn kan ti ẹ̀ pè mí, ó yà lẹ́nu. Òun kò tiẹ̀ wò pé mẹ́ta 25, ó lóun wá wò pé kóun tiẹ̀ rà á, kóun máa fi ṣe bẹ́ẹ̀ àwọn fẹ́ jáde lọ kíyàn. Pé ó ní ìrà tóun rà, òun rà pé kóun lọ wọ lọ bí iṣẹ́. Òun wò pé bóyá jẹ́ mẹ́ta 25,000 yẹn, òun wò pé ó lè but kóun ṣáà máa fi ṣèwọ́lẹ̀. Ó ní ìgbà táṣọ máa dọ́dọ̀ òun, ó ní gbogbo àwọn tó wà lẹ́gbọ̀n tó sọ pé aṣọ ẹ̀ mẹ́ta 25, gbogbo wọn pé láéláé pé gbogbo náà ti ní ìta tún gbé bọ̀ báyìí. Àwọn fẹ́ 4 o, àwọn fẹ́ 6 o, àwọn fẹ́ 12 o. Ó ní ẹ̀tí Bukky, ó ní aṣọ yẹn fine. Ó ní nínú ẹ̀gbọ́n ń wọ̀ lọ church, ó ní aṣọ yẹn ti fine jù. Ó lóun wò pé bóyá aṣọ yìí ò ní dáyọ̀ tó fine. Mo ní kò rí bẹ́ẹ̀. Akọ̀ tí ẹ fi akọ̀ fi fa àwọn èèyàn mọ́ra tó wá máa yá nìsín bóyá 10,000.
bí àwọn gbogbo nǹkan ti wọ́n ṣùgbọ́n aṣọ tó dáa ni ẹ má fojú pé ó ship ẹ má fi wò ó ẹ má fojú pé aṣọ yẹn ship pé àtọ́ ipò ti jẹ́ mẹ́ta 25 aṣọ tó wà òkè gan ni aṣọ tó wà òkè ní tágbàlagbà lè wọ̀ tọmọ tí ẹ̀yin tẹ́ fẹ́ rà tútà gan ẹ wá rà kẹ́ ẹ tútà ẹ rí owó yín ẹ tún yìn mí torí àwọn aṣọ tá a fi rán gan àwọn aṣọ tó wà òkè ni lágbára lọ́wọ́ ọlọ́ọ̀gọ́ wa kò ní wo òkú mo dẹ̀ ti sọ fún yín pé bó bí gbogbo ẹ̀ ṣe ń lọ promo a máa bẹ̀rẹ̀ a dẹ̀ máa bẹ̀rẹ̀ la máa bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tá a máa mú yìí ní sẹ́wọ̀n pọ́dún ti wọlé ṣùgbọ́n lórí Swiss lace mo tún sọ fún ẹ̀yin tèmi Swiss lace wa mi ò ṣe promo lórí ẹ̀ because ó tiẹ̀ ti wá wọ́n kọjá kọ́nà kó ṣàánú wa ó ti wọ́n jù so kò promo sí lórí yẹn àwọn voile ńlá yẹn tí máa polówó fún yín lọ́la yẹn tí bá polówó ẹ̀ àwọn tó bá pè tán bá rà máa eléyìí tí a ń tà bí 120 mo lè gbélẹ̀ bí 90,000 kò yé yín eléyìí tí a ń tà bí 90,000 bẹ́ẹ̀ mo lè gbélẹ̀ bí 70,000 75 because àwọn aṣọ yẹn tí wọ́n jù mí parọ́ fún yín but ẹ̀ náà bá rà àwọn aṣọ tá a fẹ́ polówó yẹn ẹ mọ̀ pé aṣọ ni àwọn aṣọ gidi ni but tó bá yà ọjọ́ Tuesday àpolówó àwọn kéèké yẹn àwọn ilé ìta ń tà bí 70,000 tẹ́lẹ̀ a lè gbélẹ̀ ní 45-40,000 ilé ìta ń tà bí 80,000 a lè gbélẹ̀ ní 50,000 torí kọ́nà kó ṣàánú èèyàn wo ìdúró tí àwọn aṣọ ẹ fi wọ́n àwọn aṣọ tá a tà gan tá a fẹ́ lọ rà padà gan á ríra kò yẹ yín á ríra léye tí à ń rà tẹ́lẹ̀tẹ́lẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn so lágbá lọ́wọ́ Ọlọ́run ògo èmi àti kò ní wo òkùnkùn nǹkan tí mo fẹ́ sọ ní alẹ́ ni lórí nǹkan tí ó ń lọ mo fẹ́ wá gba àwa èèyàn níyànjú ni torí ẹ mọ̀ pé èmi ò fi bẹ́ẹ̀ dá sí àwọn nǹkan tí ó ń lọ ṣe rí nílẹ̀ ayé yìí gbogbo àwa tá a bá fẹ́ dá sí ọ̀rọ̀ èèyàn ká máa wò ó ká jókòó ká wò ó pé ọ̀rọ̀ tí mo fẹ́ dá ṣé ó rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀ torí nínú ọ̀rọ̀ nìyẹn á dá sí nígbà míì kó má lọ di pé ó máa fa ìfàsẹ́yìn fún wa ní ọjọ́ iwájú àfúnfọ́ ọmọ wa bẹ́ẹ̀ ni so mo rọ̀ yín mo bẹ̀ yín nǹkan tó ń lọ èèyàn kan kú èèyàn kan ló pa èmi ò kí èèyàn má dédé sọ o torí gbà míì ibi tá a bá fojú sí ọ̀rọ̀ kì í gbàbẹ̀ o láì mọye ìgbà ni níbi tá a bá fojú sí ọ̀rọ̀ kì í gbàbẹ̀ story kan mo fẹ́ sọ fún yín ọjọ́ ti pẹ́ tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ tí mo sọ àti lé ní 30 years àwọn ayé sì kéré ń gbà yẹn ṣùgbọ́n kì í ṣe pé kéré pé ká má mọ nǹkan tó ń lọ o ọdún yẹn àwọn kan ọ̀rẹ́ àtọ̀rẹ́ ni wọ́n pọ̀ tó ń jọ ń ṣọ̀rẹ́ bọ́ ẹ ní gọ́gọ́gán ni ẹbí ẹ̀ ṣe ìgbéyàwó fún bí ẹ̀gbọ́n ẹ̀ ṣe ìgbéyàwó fọmọ ẹ̀ ó wá invite àwọn ọ̀rẹ́ ẹ̀ òun ló wá invite ọ̀rẹ́ ẹ̀ yìí so ìyẹn lọ patí ìgbà tó bá di àwọn ọ̀rẹ́ ẹ̀ kan tí wọ́n jọ lọ yàn àwọn yẹn ti jí kúrò ń bẹ̀ ní alẹ́ báyìí ọ̀rẹ́ ẹni tí wọ́n pa tí wọ́n wá yìí tó dá wàhálà ńlẹ̀ yìí mo ń sọ̀rọ̀ yìí kó lè kọ́ wa lọ́gbọ́n ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ní gbogbo ọ̀nà ló máa fi kọ́ wa lọ́gbọ́n number 1 á kọ́kọ́ wa lọ́gbọ́n pé ká má máa parọ́ mọ́yàn tí a bá nìkan ṣẹlẹ̀ ẹ jẹ́ ká rí ìdánilójú kíní yẹn ká tó sọ pé ẹni yìí ló ṣe èkejì ká tó má finú wénú ká máa ṣọ́ra wa so àwọn mẹ́rin ni ọ̀rẹ́ tó ń jọ lọ sí patí yẹn àwọn méjì ti jí kúrò ńbẹ̀ nírú alẹ́ ọjọ́ wọn sùn eléyìí tó wá sùn ìgbà tó wá di ìdájí ìyẹn ó sìn ó dẹ̀ padà ó lọ sùn padà nídàájí ló kúrò ńbẹ̀ tí wọ́n máa lọ bí iṣẹ́ láì mọ̀ pé àwọn méjì tó ti jí kúrò nílé yẹn wọn ò lọlé ṣé ń gbọ́ mi wọn ò lọ sílé wọ́n gbà tí ẹni tí bí wá sí tó lọ àwọn méjì bá gbé ọ̀rẹ́ wọn wá gbé ẹni tó ń sọ yìí bí wọ́n ṣe rí máa yẹn mọ́ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní wa kò síbi tí wọ́n wá dé àwọn ọ̀rẹ́ méjì wọ́n ti gbìmọ̀ pọ̀ wọ́n ti gbé ọ̀rẹ́ wọn kẹrin wọ́n ti gbé lọ wọ́n dẹ̀ ti dáràn sí ẹni tí ó ṣènáwó
tí ẹni yẹn sùn sọ́dọ̀ ẹ̀ wọ́n ti dáhùn sí lọ́rùn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní wá máa yìí, wọ́n wá lórí ẹ̀ ní ìyá bọ̀bọ́ yìí ló ta ilé kan ṣoṣo tí ọkọ ẹ̀ tó filẹ̀ fún, ó ta lórí kéèsì yẹn. tó wọ́n ní bọ̀bọ́ yìí òun ni àwọn fámìlì yẹn wọ́n lò ló pọ̀ ọmọ àwọn o, òun ní o, òun ló ṣe kinní o, wọ́n ṣàtìmọ́lé lórí ẹ̀. Ìgbà tó tó ọdún méjì tó wà ní prison, ìyá ẹ̀ ojoojúmọ́ ló máa ń lọ, wọ́n ti jù sẹ́wọ̀n torí kò síbi tí wọ́n rí bọ̀bọ́ yẹn. Wọ́n ní ọ̀n tí tán bá rí bọ̀bọ́ yẹn náà tó máa mọ̀ pé náà tó máa fi sílẹ̀. Ìgbà tó hàn dẹ̀ rí wọ́n ti wò ó pé kán lọ tì mọ́ ẹ̀wọ̀n. Orí kéèsì ni mọ̀mọ́ yìí lẹ́yìn ìgbà tó ń ta ilé tó ń ṣe tó ń gba lọ́ọ̀yà ni bọ̀bọ́ yìí ni màmá yẹn ló kú. Bọ̀bọ́ yìí ṣàwà ń bẹ̀, bọ̀bọ́ yìí wá ẹ má bínú jàre. Ìgbà tó máa tó ọ̀sẹ̀ kan wọ́n rí òkú ẹ̀, wọ́n lọ rí òkú ẹ̀ ní tòsí ibẹ̀ yẹn náà ni, tòsí wọ́n tún wá jẹ́ pé tòsí ibi tó ti ṣe patí yẹn náà ni. Mo rò pé bí ọ̀rẹ́ ṣe padà náà ìgbà tó máa pa bẹ́yà bẹ́ẹ̀ náà ti yí lọ́rùn, wọ́n ṣàjù sílẹ̀ bẹ́ẹ̀. Ìgbà tó ṣà máa yá wọ́n ṣàrí bọ̀bọ́ yẹn ló pa ṣá, wọ́n ṣàrán lẹ́wọ̀n. Bí ọ̀rẹ́ ṣe jẹ́ nìyẹn, ọ̀rọ̀ ọjọ́ ti pẹ́, wọ́n ṣàrán bọ̀bọ́ yẹn lẹ́wọ̀n. Pé kó má rán lẹ́wọ̀n, wọ́n ta lé, gẹ́gẹ́ bí mo ṣe sọ lákọ̀ọ́kọ́, wọ́n ta lé. Ìgbà tí ọ̀rọ̀ yóò ṣáà ṣe, ọba máa yẹn máa lọ máa ń bọ̀. Mo rò pé ìrònú gbogbo ẹ̀ ìyá ṣáà kù ṣá, bọ̀bọ́ yìí wà ń bẹ̀. Onílé ayé yìí, ẹni tó máa ti pílánù ilé ayé wa pé bó o ṣe fẹ́ ṣe kínní tó dẹ̀ máa pílánù ẹ̀ tó dẹ̀ máa rí tó jẹ́ pé kò sí ọṣẹ téèyàn lè máa fi wẹ̀ mọ́, Ọlọ́run ní jẹ́ kí abárù wọn pàdé o. Lọ́wọ́ kan ṣe àgbà tó ṣàyà èèyàn ti ń ṣẹ̀wọ̀n, àwọn ọ̀rẹ́ yìí náà ló tún lọ ń bá o, wọ́n tún máa lọ gbóúnjẹ fún, máa lọ fún lówó, wọ́n máa ṣe gbogbo ẹ̀, wọ́n máa ṣe wá, wọ́n ṣà ń lọ, wọ́n ń bọ̀, wọ́n ṣojú ayé ń gbà gbogbo ìgbà yẹn. Ìgbà tó stage kan wà lọ mọ́, wọ́n ti rí nǹkan tó, wọ́n ti gẹ́ẹ̀tì nǹkan tó ń fẹ́. Ṣáàmọ̀ ọ̀rẹ́ méjì bí wọ́n ṣe lọ mọ tí nìyẹn. Ṣé ẹ mọ̀ pé ìgbà tí màmá bọ̀bọ́ yẹn ti kú, ẹ mọ̀ pé òkú ọlọ́mọ kì í sùn. Wọ́n ní bọ́ ṣe mọ tí lọ lọ́tí nìyẹn, bọ́ ṣe bẹ̀rẹ̀ sí ní kà bòròbòrò nìyẹn. Pé olórí burúkú ààrẹ, ṣèbí wọ́n ló pa Làtí, ṣèbí wọ́n ló pa, wọ́n ló ní pé ká fi ṣàkóbá fún lágbájá. Wọ́n ṣàbẹ̀rẹ̀ nínú àwọn tí wọ́n tún jẹ́ ọ̀rẹ́ wọn tẹ́ pé wọ́n mọ ìgbà tí kìnìyàn ṣẹlẹ̀ náà bá ọ̀rọ̀ tó ń sọ yìí. Wọ́n ṣe pé ẹ̀gbọ́n bọ̀bọ́ yẹn nìyẹn, wọ́n ṣe wá ká wọn mọ́bẹ̀, wọ́n ṣe kó wọn lọ sí police station nìyẹn. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní wọ́n wá fi wọ́n lẹ̀, wọ́n ṣe jẹ́wọ́ ní pé ṣe wá jẹ́jẹ́ lóòótọ́ ni àwọn làwọn pa. Kí ló tẹ́ fi pa? Wọ́n náà fi ṣàkóbá fún ọ̀rẹ́ ti bí ni. Wọ́n ní kí ló dé, kí nìkan tó ṣe fún yín gangan. Wọ́n torí pé òun ló ń rí ṣe jù, òun ló ń rówó. Wọ́n wá wò pé kí ni, wọ́n torí pé bọ̀bọ́ yẹn nígbà yẹn, bọ̀bọ́ tó ń sọ ìtì ń lo mọ́tò inú gbogbo wọn, òun ló ti ń lo mọ́tò, òun ló dẹ̀ tó ń fún wọn lówó. Gbogbo nǹkan tó ń fẹ́ dà láyé yìí wọ́n bá tó wá bàbá ó jẹ́ ní tó lawọ́. Torí pé ẹ̀ṣẹ́ rí láyé yìí, ẹ lawọ́ wọ̀nba, ẹ lawọ́, ẹ má kàn déédéé máa kẹ́ ẹ sọ ayé di dàrú ṣàkẹ́ máa fún gbogbo ayé lówó. Kí ni ẹ̀gan ó máa ń bí wọn nú àwò pé tó bá fún wọn lówó wàhálà, ó bá tó wá fún wọn lówó ogun, wọ́n ní ó bá fún wọn lówó, wọ́n ní àrùn ni ẹ, tó bá tó wá fún wọn lówó, wọ́n ní ó ti lo ògo, ó ti lo star wọn, pé ìwọ nìkan ló ń rí ṣe. Ẹ má bínú, mo ń bọ̀. Ẹ má bínú ẹ̀yin tèmi, ipe bọ́mọ kẹsàn ọ̀dẹ́ náà, wọ́n wá lóun ní nǹkan ló máa ń rí ṣe nínú àwọn, pé torí bẹ́ẹ̀ làwọn àti òun àti èkejì òun yìí náà fi lọ plan ẹ̀ pé tí wọ́n bá pààyàn sí lọ́rùn á lè lọ ṣe ẹ̀wọ̀n. Bí wọ́n bọ́ yẹn ṣàṣe bọ́m̀bẹ̀, but kó tó bọ́ ó ti lo ọdún mẹ́rin, ilé tí bàbá wọn fi sílẹ̀ ó ti lọ, ìyá dẹ̀ ti kú. Bí Ọlọ́run ṣe yọ́ nìyẹn o.
wọ́n ṣe lọ gbé àwọn ọ̀rẹ́ wọ́n ṣe lọ tì wọ́n mọ́lé nìyẹn bí Ọlọ́run ṣe yọ máa yẹn nìyẹn. Mo dẹ̀ mọ̀ pé màmá yẹn gangan tó kú yẹn òun ló jẹ́ kí àṣírí yẹn tú, torí tí ò bá ṣe pé wọ́n mọtí ni wọ́n ti ẹ̀rọ sí wọn, torí wọ́n ti kúrò ní patí yẹn lálẹ́. Ṣé ẹni tí àwọn tó bá ń ṣọ́yàn yẹn tó bá fẹ́ mú yàn wọ́n máa ń ṣiṣẹ́ yẹn ní àṣeparí ni, wọ́n máa ń ṣiṣẹ́ yẹn ní àṣeparí tẹ́ pé ẹ̀yin go ò ní mọ̀ bí wọ́n ṣe ṣiṣẹ́ yẹn gan kò ní yé yín. Ẹ mọ̀ pé a lè gbọ́n tẹ́ni tó ń ṣọ́yàn bí wọ́n ṣe kó máa yẹn yọ nìyẹn. Nǹkan tí mo fẹ́ fàyọ ni pé ẹ̀yin tí ẹ ń wò mí, ẹ̀yin olùgbọ́ mi, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, kí èèyàn máa kọ́ ọ̀rẹ́ méjì mẹ́ta mẹ́rin kẹjọ máa kóra yín jọ kẹjọ máa rìn tí ọwọ́ ẹ̀ bá ti ń jí ní ìsọ̀rọ̀ sí wọn lẹ ti máa mọ̀ pé inú wọn ò dùn sí yín. Wọ́n dẹ̀ gbàgbé pé àjọ rìn ni àmórí olówó. Tí ẹ̀yin méjì bá rìn àbẹ́yìn mẹ́ta àbẹ́báṣe ọjọ́ rìn, èèyàn kan Ọlọ́run máa gbógo fún èèyàn kan ju èèyàn kan lọ. Àwọn èèyàn ò kì í gba kádàrá, torí bẹ́ẹ̀ ni wọ́n ti máa ń sáré náà ṣe máa ń bínú ẹni tí Ọlọ́run bá gbógo fún. Ẹ wo àkóbá ńláńlá tí wọ́n ṣe fún ọmọkùnrin yẹn. Torí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí ó ń lọ ní online yìí, torí ẹ̀ mo ṣe ń wòye, torí ibi tí a fojú sí nípa ọmọkùnrin olórin tó kú yìí, ẹ má jẹ́ kó yà wá lẹ́nu wípé ọ̀nà lè má gbàbẹ̀ lọ. Ẹ má wò pé torí bí ẹ má jẹ́ ká gba ẹ̀ṣẹ̀, ẹ jẹ́ ká rí àrídájú. Ó máa ń wù mí tí nǹkan bá ṣẹlẹ̀ kẹ́ ẹ jẹ́ kí àwọn ọlọ́pàá tí wọ́n ti ń ṣe ìwádìí lórí ẹ̀ kàn ṣe ìwádìí ẹ̀ dáadáa. Ẹ wo orí story tí mo mú wáyé, ọ̀rẹ́ tó ti kúrò ní patí ní alẹ́, tó ti lọ ní alẹ́, ó dẹ̀ mọ̀ pé máa yẹn ó máa sìn tí ò bá tiẹ̀ sí gan. Wọ́n ṣàmọ̀ pé ibi báyìí ló máa gbà kọjá. Wọ́n dẹ̀ lọ pa ẹni ẹlẹ́ni dànù. Wọ́n pa ọ̀rẹ́ wọn dànù, wọ́n dẹ̀ tún rán ọ̀rẹ́ wọn kejì lẹ́wọ̀n. Àwọn dẹ̀ lọ́n gbájú lọ́n gbẹ̀yìn orí pé Ọlọ́run wá tú àṣírí. Lágbára lọ́wọ́ Ọlọ́run, àṣírí kọ̀kọ̀ tí ayé fi ń bá wa jà tógo bá ń jẹ́ tọ́lọ́run, Ọlọ́run máa tú àṣírí wọn. Ayé Ọlọ́run ní jẹ́ kí ayé fi ara pamọ́ jẹ wá níyà. Ẹni tá a máa bá rìn tí ó máa sọ wá di èrò ẹ̀wọ̀n, Jésù ò ní jẹ́ kí èmi àti ń bá onítọ̀hún rìn. Ògo èmi àti ń dẹ̀ máa búyọ láṣẹ ti Ọlọ́run. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ẹ̀yin òbí ni mo fẹ́ bá sọ. Ẹ mọ̀ pé mi láìkì ọ̀rọ̀ ọkọ ìyàwó, ọ̀rọ̀ òbí àtọmọ ni mo sábà máa ń láìkì láti sọ, torí ó jẹ mí lógún gan. Ṣé ẹ rí ẹ̀yin òbí tí ẹ wà láyé yìí tó jẹ́ pé ẹ máa wo ọwọ́ ọmọ kẹ́ tó jẹun, ẹ lọ ṣọ́ra yín o. Ṣé ẹ rí àwọn ọmọ tọ́lọ́run fún wa, Ọlọ́run rán àwọn ọmọ ìwá sáyé pé kí wọ́n wá ti torí tiwa kí wọ́n bà yé ara wọn jẹ́. Ẹ wáyé tiyín, bẹ́ẹ̀ lóòótọ́ ẹ̀yin lẹ bí wọn, ṣùgbọ́n ẹ wáyé tiyín, àwọn ọmọ náà wáyé tiwọn. Kí ló fa ọ̀rọ̀ tí mo ń sọ yìí? Nǹkan tí mo gbọ́ tí mo dẹ̀ fojú mi rí, ọ̀rọ̀ yìí ó gbomijé lójú mi. Ọmọ yìí dẹ̀ ń sun ẹkún, èmi gan dẹ̀ ń ba ké, àwọn tó wà bẹ́ẹ̀ ń ba ké. Inú lébi tí wọ́n gbé ọmọ yẹn sí kò sẹ́ni tó lè wọ bẹ̀bẹ̀ ẹ gbọ́dọ̀ dì mú ni. Ó ti ń rùn, gbogbo orí nǹkan ọmọkùnrin ẹ̀ ti bó yàmàyàmà ẹ̀jẹ̀ ní gbogbo ibi tó sùn sí. Kí ló fa eléyìí? Ó ní lóòótọ́ ni ìyá wọn ò níṣẹ́ lọ́wọ́, bàbá àwọn ìyá àwọn gbogbo wọn ò níṣẹ́ lọ́wọ́. Ó ní so àti jẹ́ wá le. No, ó ní ìgbà bí ọmọbìnrin ọkùnrin yẹn ṣe sọ story yẹn. Ó ní ìgbà tí màmá òun bí òun, màmá òun àti bàbá ẹ̀ wọn ò fẹ́ra wọn. Màmá wa lọ fẹ́ yá ọkọ míì. Wọ́n lọ ọkọ tó wá fẹ́ yẹn, wọ́n bí ọmọ kan síbẹ̀. Ó ní kò pẹ́ ẹni tó lọ fẹ́ yẹn náà wá kú, ìyá wa bẹ̀rẹ̀. Ọmọ màmá òun kò síṣẹ́, ó ní tó bá ṣe lè kó lọ, kó ṣe lè kó lọ. Ká tún máa tún wò náà pé kọ́nà má jẹ́ kí ogun ayé kó borí wa. Ọmọ ìwà sọ pé bí òun ó ní àti secondary school lòun ti ṣiṣẹ́ yẹn, àti secondary ẹ̀mọ̀ kọ́mọ ti máa ó tù láti secondary school lòun ti ṣiṣẹ́ yẹn. Ó ní bí àṣẹ máa ń jẹun yẹn tó bá dé school àti oúnjẹ jẹ wàhálà. Tí wọ́n bá ní kó mú ìwé wá, òun ò ní rówó. Wọ́n ní ìwàhálà yẹn ṣàpọ̀ jù. Ẹ lè mọ̀ pé ẹni tí ìṣẹ́ bá ń ṣẹ́ làwọn olórí burúkú máa ń fi ìlọ̀kulọ̀ lọ̀, because wọ́n mọ̀ pé
ìyá ń jẹ nǹkan tí a bá ní kó ṣe ó máa ṣe. Ó ní báwọn ọmọ ẹ̀ ṣe wá bá àwọn lọ́jọ́ yẹn pé ó ní business kan tí àwọn ń ṣe. Olóyìnbó kan wà nílùú àwọn lọ́dún yẹn lọ́hùn. Olóyìnbó yẹn ní company ńlá. Ó ní báwọn àṣé nǹkan táwọn boys ẹ̀ ní àwọn boys ẹ̀ máa ra oúnjẹ wá wọn fóun wọn máa wọṣọ. Òun náà ti ń wò pé kí ẹbí wọn lóde lówó. Oko ni àwọn family wọn, but àwọn boys máa look fine, wọ́n máa raṣọ, máa ra designer trouser, bàtà o anything. Wọ́n ṣàṣe fi lọ́hún nìyẹn. Wọ́n wá mú un lọ sọ́dọ̀ òyìnbó yẹn lọ́dún yẹn lọ́hùn. Nígbà tó ń débẹ̀ ó lóun bọ́ wọ́n náà sọ fún mi pé iṣẹ́ tó ń máa ṣe ò pé ajá lòun máa bá sùn o. Ó lóun kọ́kọ́ yarí. Ó lóun náà ò lè ṣe òun kúrò ńbẹ̀. Ó ní ìgbà tó máa tó bí after 3 months ìyá yẹn ṣàpọ̀. Ó ní àwọn ọ̀rẹ́ wọn pé àwọn ti ń ṣe nǹkan kò ṣàwọn. Ó lóun dẹ̀ rí pé wọn ò sick lóòótọ́ nǹkan kò ṣe wọ́n. Ó lóun bá wò pé àbí kóun náà lọ ṣe ni. Ó ní ìgbà tóun máa lọ yẹn ó ní òyìnbó yẹn sọ pé òun máa fún òun ní 150. Ó ní ìgbà tó wáyé ó wá rán ọ̀rẹ́ òun sí pé ókè o òun máa sọ di 250. Ó ní kí lóun gbọ́ 250 fún. Ó ní bó ṣe tẹ̀lé wọn nìyẹn. Òun tẹ̀lé wọn. Ó ní bó ṣe tẹ̀lé wọn. Ó ní ẹ̀yìn ni ó ti bá òun sùn lòun ti bá sùn. Ẹ̀yìn lòun ti bá ó lọ òun ṣàbájá yẹn sùn. Òun ni ajá bá sùn lẹ́yìn at last. Ó ní òun ṣàbájá yẹn sùn. Ó ní bóun ó ní lẹ́yìn ó ní cash ló máa fún yín lówó yẹn cash. Ó lóun wá lọ sílé òun fún màmá. Ó ní màmá òun tiẹ̀ fẹ́ gbà. Ó lóun ṣàparọ́. Òun gbà òun ṣe òun wá ń ṣe kinní yẹn at least òun ṣe lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ 500. Ó lóun dẹ̀ mọ iṣẹ́ barbing salon. Ó lóun mọ òun gẹ̀gàn. Ó níbẹ̀ òun lọ gba shop. Òun ṣe many things. Òun ra AC síbẹ̀. Òun ra àwọn clipper. Òun ra fan. Òun ra chair. Òun ra glass. Ó lóun ṣàṣẹ òun kùn. Ó lóun òun tún wá lọ ṣe. Ó ní gbàdá tẹ̀ ó dẹ̀ ń lọ school. Ó lóun wà ní final year. Ó lóun ò dẹ̀ fẹ́ ṣe mọ́tò kóun ti ń rówó díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ó lóun àwọn ọ̀rẹ́ òun wá sọ pé ó lóun ò ṣe o òun ò ṣe. Ó lóun wá ṣe mọ́ rárá. Ó ní kò wá pẹ́ ni ìyá òun wá bẹ̀rẹ̀ sí sick. Ó ní sickness yẹn pọ̀ gan-an. Nígbà tó máa gbé wọn dé hospital ó ní kò dẹ̀ sówó lọ́wọ́ òun. Ó ní owó tóun nínú òun fi ṣí ṣọ́ọ̀bù yẹn tóun fi àwọn owó tóun rí náà àwọn àtàbúrò àti ìyá òun fi ń jẹun. Òun dẹ̀ ti ń ṣe ọmọlúàbí lòun fi ń take care ara òun. Ó ní bí ìyá òun ṣe bẹ̀rẹ̀ sickness yẹn dẹ̀ pọ̀ gan-an. Ó ní ìgbà tó wá yá àwọn wá gbé wọn dé hospital wọn pé 400,000 náà máa fi ṣe operation nǹkan tó ṣe yẹn. Ó lóun sá káàkiri kò sówó. Wọ́n á lọ bá àwọn ọ̀rẹ́ òun yẹn. Ó ní àwọn ọ̀rẹ́ òun yẹn ti ń ṣe ó ti wá lówó ti ń lo mọ́tò. Wọ́n ti ń ṣiṣẹ́ ó lóun náà ń ṣe. Ó ní meanwhile ọjọ́ tó máa lọ láti ó lóun bó ìbò yẹn gan òun bú gan òun yẹ̀yẹ́ òun useless ẹ̀ lòun bá lọ. Òun tó ọkàn ti wo pé òun ò ní lọ bẹ̀ mọ́. Ó ní àwọn ọ̀rẹ́ wọn pé káwọn ló náà pé òyìnbó ò ní gbà òun ti sọ nǹkan báyìí fún o òun kò ní gbà o. Ó ní àwọn ọmọ yẹn wá pé àwọn ọ̀rẹ́ wọn wá pé káwọn lọ bá wọn. Ó nígbà tó yẹ pé ìyá yẹn ti wá pọ̀ gan-an. Ìyá òun dẹ̀ ní nǹkan tó ṣe ń wọ́ọ̀sì sí lójoojúmọ́ ni. Ó ní bóun ṣe lọ bá àwọn òyìnbó nìyẹn. Wọ́n ṣàmú un débẹ̀. Ó nígbà tó òyìnbó máa ṣe ó ní bó ṣe wá ó jẹ́ gbogbo ìgbà tó ti ń ṣe nǹkan kò sick. Ó nígbà tó máa padà lọ yẹn ó ní òyìnbó wá gbó ní condition kan pé ní eléyìí tó máa ṣe yìí o ajọ́ ọkùnrin ni ó máa bá òun sùn o. Ó máa bá òun sùn láti ẹ̀yìn láti fùrọ̀. Ó lóun bá pariwo pé rubbish wo nìyẹn òun ò ṣe o. Ó ní òun bá bínú kúrò bẹ́ẹ̀ pé ewó tún ní kíní eléyìí tóun ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun máa lo condom òun dẹ̀ máa bá ajá yẹn sùn. Ó lóun lòun ṣe ó lóun tún ní onífùrọ̀. Ó ní bó ṣe kúrò ńbẹ̀ nìyẹn. Òun wá wò pé wẹ́wo òun tí àgbà kámúṣá. Ó lóun tún wá wò pé kò tún sówó kò sẹ́ni tó lè yá òun lówó àwọn kò sẹ́ni tó lè fi sísì lẹ̀ ìyá òun dẹ̀ ló ń kú lẹ̀ yìí. Ó ní bó ṣe lọ bá ọ̀rẹ́ òun nìyẹn pé òun á ṣe ó ní bó ṣàṣe fún òun ní ó ní kò wá san 250 mọ́. Ó ló wá sọ owó yẹn di 500. Ó yàn pé 400 ló need. Ó ní pé 500. Ó ní bó ṣe ṣe nìyẹn. Ó ní kí lòun ṣe fún.
ó lọ́wọ́ tó ń ṣe bẹ́ẹ̀ tó máa dọ́jọ́ kẹta báyìí òun kò rí pé gbogbo ara òun rí bákan gbogbo ara òun ò ṣáà gẹ́ẹ̀tì ara òun ó ní gbogbo òun ṣáà weak ó nígbà tó máa tó a week gbogbo bí ẹpọ̀n gbogbo ìsàlẹ̀ ẹpọ̀n ẹ̀yẹn gbogbo ẹ̀ ti bó òun kò rí pé òun kò bẹ̀rẹ̀ sí ní rùn débi pé àbúrò òun ó ti notice pé kí ló ṣe òun kò ń rùn ni ó ní bí wàhálà ẹ̀ ṣe bẹ̀rẹ̀ nìyẹn ó ní bí wàhálà ẹ̀ ṣe bẹ̀rẹ̀ nìyẹn ó di pé gbogbo ara òun gbogbo ìdí òun yẹn omi ni gbogbo ìdí òun omi ìgbà tó yá ẹ̀jẹ̀ ló ń jáde tó wọ́n ní bóbi á ṣe ń jáde ó ló máa rùn bí sọ́kàwé ni ó ní kò síbi tó ń wọ̀ bẹ́ẹ̀ tó ń bá ṣe wọlé bẹ́ẹ̀ ó ní òórùn yẹn máa gba gbogbo ibi tó ń bá wà ní ó wá di pé gbogbo ara ń bá mi ábẹ̀ sí máa wet òun wá ń lo pampers ó wá di ẹni tó ó ní ìsìn báyìí kò ń jáde ó ti lé ní ọdún kan ní ìsìn kò lè jáde nínú ilé mọ́ torí kò sí ni kò lè ṣe tó lè wọ ọbẹ̀ ìwògan àwọn fámìlì ẹ̀gbọ́n ò lè dúró tì í àwọn tó lọ interview ẹ̀gbọ́n òórùn yẹn ó ní agbára microphone náà gbé fún tán dúró sí bí ojú window báyìí ni ẹ lè fi gbọ́rọ̀ ẹ̀ ẹ̀yin ìyá wa ẹ̀yin ọmọ mo kọ́ fẹ́ bá àwọn òbí sọ̀rọ̀ ẹ̀yin òbí kọ́nà kó ṣàánú ọmọ wáyé tiẹ̀ ìyá wáyé tiẹ̀ ni ní ìsìn ó ṣe torí ìyá ẹ wo ibi tó tílé ayé ẹ̀ pín sí ìyá ẹ̀ sì wà ń bẹ̀ o ìyá ẹ̀ wà ń bẹ̀ ìyá ẹ̀ tẹ̀ tí wá gbádùn ọmọ ló wá ní àárẹ̀ tó wá ṣe mọ́ ní kò wá síbi tí wọ́n gbé ọmọ yẹn dé wọn nǹkan tó ń ṣe ó ń dárúkọ pọ́n ìgbà tó ń lọ sí hospital àìsàn tán ló ń ṣe yẹn ó ní kódà àwọn dókítà ẹ̀ ní òun mọ nǹkan tó lè ṣe ó ń dárúkọ àìsàn yẹn ó ní òun gbogbo àwọn test tó ṣe ó gbé gbogbo test tó ṣe ó gbé síta owó tó ná sórí test tó ṣe gan ó ti lé ní 1 million ní ìsìnkú tẹ̀ wá sí nǹkan ó ti ṣọ́ọ̀bù ó ti tà gbogbo nǹkan tó ní gbogbo góòdì tó lòun rà gbogbo fóònù ẹ̀ ó ti tà tó fi wo àìsàn àwọn ẹ̀ wá ní pé kó gbá wọn lọ sọ́dọ̀ òyìnbó yẹn àwọn òyìnbó yẹn wọ́n sì ń bẹ̀ mọ́ wọ́n ti padà sílùú wọn àǹfààní kí lèèyàn jẹ́ tí lèèyàn fẹ́ jẹ́ lé ayé tó jèrè ayé tó sọ ẹ̀mí ẹ̀mí ìyá tó ṣe torí ẹ̀yà ti gbádùn ń sìn torí ẹ̀yin ọmọ tẹ́ máa lọ ṣe àṣemáṣe tẹ́ máa ń torí kíni torí màmá mi ni torí àbúrò mi ni wàhálà ìtàlẹ̀ tó bá yá ìwọ nìkan ló máa kù ìgbà tí ara ẹ̀ ń rù tí òun nìkan inú ilé kékeré báyìí náà gbé sí torí kò sẹ́ni tó lè sùn má bá fẹ́ gbóúnjẹ fún wọn máa dúró sí ibi tó jìnnà wọn àti oúnjẹ ẹ̀ sí ni kò sẹ́ni tó wọ́n ní òórùn tó ń jáde nínú ilé tó wà yẹn gbò òórùn yẹn ó tún àfẹ́ẹ̀tì wọn ládùúgbò ní ìsìn báyìí àwọn ẹbí nìsín wọ́n ń gbádùn ẹ̀mí wọn ò rùn o òun ló ń rùn kiri nítorí pé ó fẹ́ tẹ́ ìyá ẹ̀ lọ́rùn ìyá tó bí ọmọ sí ayé tí ò bá lè wá jíjẹ fún ọmọ ẹ̀ irú ìyá bẹ́ẹ̀ kò yọ ẹlẹ́ni tó yẹ kọ́lọ́run fún lọ́mọ kì í ṣe ọmọ ló yẹ kó máa wá nǹkan tá a máa jẹ àwọ òbí bó jẹ́ pé kó lọ máa taṣọ ẹni bó jẹ́ pé kó lọ máa gbàárù lẹ́kọ̀ọ́ ni bó jẹ́ pé kó máa ta pure water ni tọ́jú ọmọ ẹ̀ àwọn ìyá kan tẹ̀ wá bàjẹ́ ẹ rí ọmọ tó yìn lọ sùn ẹ bá rí ọmọ ilẹ̀ máa ráhùn lẹ́ máa complain mo lè fẹ́ ra kiri báyìí o ẹ dẹ̀ mọ̀ pé àwọn ọmọ kan náànú wọn fẹ́ kí ìyá wọn jìyà wọn fẹ́ kí ìyá wọn máa ráhùn owó àwọn ọmọ yẹn wá lọ ṣàṣemáṣe irú wọn lẹ máa rí ní Lẹ́kì tó ń ṣaṣẹ́wó irú wọn lẹ máa rí ní Ìkẹjà tó ń ṣaṣẹ́wó torí ìyá wọn torí wọn nífẹ̀ẹ́ ìyá wọn wọ́n dẹ̀ fẹ́ tẹ́ ìyá wọn lọ́rùn ìyá wọn náà dẹ̀ wá jẹ́ ẹni alápámáṣiṣẹ́ tó tojú ìdìbò lẹ̀ apáta ní Ọlọ́run fún wa ká fi ṣiṣẹ́ ni ó fún wa lẹ́sẹ̀ ó fún wa lójú Ọlọ́run ti ṣe nǹkan tá a fẹ́ fún wa tóun ló tí a lè fi tọ́jú ara wa tọ́jú ọmọ nídìí èyí ẹ má ṣe torí èèyàn kan lọ kú o má ṣe torí ìyá ẹ̀ kan kò bà ìyá rẹ̀ jẹ́ má dẹ̀ ṣe torí ọmọ kò bà ìyá rẹ̀ jẹ́ tó bá kú lè nàbí tí àìsàn kan bá ṣe ẹ́ lára ọmọ tó ṣe torí ẹ̀ ṣe ẹ̀ gan ó máa sá fún ẹni ọmọ tó ń hùn kiri ní ìsìn ìyá ẹ̀gbọ́n ò lè sùn tí àwọn àbúrò ẹ̀gbọ́n wọn ò lè wọlé kán dúró tì níṣẹ́jú kan gbọ́n máa sá jáde ní òórùn burúkú tó ń yọ ní ààrẹ Ọlọ́run jẹ́ kí orí wa burú
oríwo rẹ̀ nígbà bọ̀dì ẹlẹ́nu ò nígbà ṣe wá ṣe. Ẹ jẹ́ kí a mọ nǹkan tá à ń ṣe, ẹ jẹ́ ká mọ nǹkan tí a ṣe. Ọmọ wa tó bá ń rìn nìkúrìn ẹ jẹ́ ká mójútó ká ṣọ́. Tí ẹ bá rí ọmọ kan tó ń kó wálé tó ń gbé fóònù wálé tó ń gbé àwọn kan ńláńlá wálé, ẹ máa sọ fún ibi tó ti rówó. Èmi àti yín àní ṣàṣedànù lágbára lọ́wọ́ Ọlọ́run. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ṣé rí ẹ̀yin òbí tẹ́ máa ń fẹ́ kí ọmọ yín fẹ́ olówó, ẹ lọ ṣọ́ra o. Àwọn nǹkan tí mo ń sọ yìí kì í ṣe story nǹkan tó ń ṣẹlẹ̀ gangan lọ́wọ́lọ́wọ́ ni mo ń sọ fún yín o. Ìyá yìí Yorùbá ni, ọmọ ẹ̀ Yorùbá, ọmọ ẹ̀ sísí ẹ̀ dẹ̀ ti fẹ́ boyfriend ẹ̀, ó ti lé ní 4 years. Wọ́n jọ parí school ni. Mo rò pé ọ̀bọ yìí ò tí ì ríṣẹ́ bó ṣe bí Ìgbò kan ṣe wá nẹ̀ tó lóun máa fẹ́. Ṣé bó yẹ kí ìyá sọ pé rárá má má bá Ìgbò lọ, ó máa ti fẹ́ ọmọ tẹ́jọ́ ọmọ wa ara ẹni tó ń going to 5 years tẹ́jọ́ ṣe tẹ́jọ́ padà ẹjọ́ sáàfù ni. Ìyẹn ni màá ní kó fẹ́. Wọ́n ní ṣe ni ìyá gan ló sọ pé kò lè fẹ́, kò lówó, ò lówó. Lọ́rọ̀ kan ṣá bí Ìgbò ṣàṣe wọ́n ní wọ́n fẹ́ra wọ́n rí àwọn báyìí kò joṣù mẹ́ta wọ́n ní wedding ayé gbọ́rùn mọ̀. Ọjọ́ tí ìyá tó ti ṣe wedding fún ọmọ nìyá ò ti fojú kan ọmọ ẹ̀, ojú òun àtọmọ ẹ̀ ò kanjú wọn kanra wọn ò ríra wọn mọ́ báyìí. Bó ṣe lọ gbé pariwo nìyẹn. Bọ́ ọmọ ń ṣiṣẹ́ wedding ó ń lọ bọ́ ọdún kan ní ìsinmi. Ọkọ tóun bá pa á ló travel, tóun bá pa wọn tóun bá délẹ̀ géètì àti géètì. Àṣeṣe ni bọ̀bọ́ yà ṣe olóògùn owó ni, ó so ọmọ mọ́lẹ̀ bí ẹran ni. Lọ́rọ̀ kan ṣá àwọn tí wọ́n máa ń ṣe kíní online yẹn tó máa ṣe pranking kíní online yẹn ló lọ pè. Ìgbà tó máa ṣí ibi tó ọmọ yẹn wà, ọmọ yẹn irun dàbí wèrè ó ti rí jálajàla. Ọlọ́pàá náà ṣàwá fi wọ́ bọ̀bọ́ yẹn tó gbé lọ sí police station níbi tí àtẹnujẹ tó bà ayé àwọn ìyá jẹ́ àwọn òbí kan. Ọmọ tí ọwọ́ tó náwó tó fi tọ́mọ ẹ ní iléèwé tó jáde tó serve, kí ló tún kù? Ọmọ tó bá ti lè lọ school nǹkan tó máa jẹ ó ti wà lọ́wọ́ ẹ̀. Ó wá ṣe torí pé ó gbé mọ́tò sọmọ ẹ̀ ń dì í, ó gbé ráìsì wá, ó fún yín ní 3 million. Bọ̀bọ́ yẹn sọ pé ṣe bóun ti fún, ó ń sọ lọ́jọ́ tó ń lọ bẹ̀ pé ṣe bóun fún ìyá ní 3 million kó ní pọ́n lọ́pọ̀lọpàá. Ṣe bóun fún ìyá ní 3 million. Pé kí ni ìyá ẹ̀ tún wá? Ẹjọ́ tó lọ ẹ̀yìn tẹ́ ń wò mí. Ṣé 3 million náà fi rọ́mọ lọ sí láti primary lọ sí university tó fi serve? Ṣé 3 million ni? Ó ní gbogbo nǹkan tó dẹ̀ fẹ́ lòun lẹ́yìn tó ṣe wedding tó ló fún ìyá ní 3 million. Aṣọ owó ipò òníra ọmọ ẹ̀ mọ́ òun ló fún yẹn. So ẹ má jẹ́ kí ṣe torí àtẹnujẹ. Tí ọkọ ọmọ ẹ bá mú ìyàwó wálé, ọkọ wálé tí ò bá ní iṣẹ́ lọ́wọ́ àbí tí iṣẹ́ ò bá ti tó, ẹ má jẹ́ kí a jẹ́ kí ọmọ á fẹ́ olówó. Ṣé dídán gbogbo wa náà la máa náwó nígbà kan náà. Àwọn tẹ́rí pé wọn ò náwó tó bá fẹ́ra wọn gbà míì tó bá fẹ́ra wọn tó báyìí láàárín ọdún méjì báyìí wọ́n á náwó. So kì í ṣe ìbẹ̀rẹ̀ kí wọ́n bá tẹ̀ ti fẹ́ lówó láti bẹ̀rẹ̀ gan-an ó ní bó ṣe máa ń rí. Wọ́n bá jọ bẹ̀rẹ̀ ìyẹn ló dáa. Ó wá gba ọmọ tó dẹ̀ wá nípò gbà lọ́wọ́ ẹ̀ nísìn. Wọ́n ní bọ̀bọ́ yẹn ti kúrò ní ìlú, ó ti travel out. Ìyá yẹn bó ṣe bá yé ọmọ yẹn jẹ́ nìyẹn torí ọmọ yẹn gan ìgbà tó máa gbé gan náà jẹ́ kó tiẹ̀ yé. Kò fún lóúnjẹ àmọ́ kan tó fi ṣe nu yàrá bí tó ti mọ́, kò fún lóúnjẹ, kò jẹ́ kó jáde, ó só mọ́lẹ̀ láì ṣe pé báyẹ ẹran ni. Lágbára lọ́wọ́ Ọlọ́run orí èmi àti yóò ní gbàbọ̀dì, ẹ̀dáwó ò ní gbàbọ̀dì. Èmi àti àjọ máa ṣe àṣeyọrí ni, ọmọ wo ò ní kú, a ní fojú sunkún ọmọ. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Ní ọ̀la a máa polówó àwọn aṣọ kan dẹ̀ ń bọ̀ tá ń ṣe lọ́wọ́, àwọn aṣọ 5,000 yẹn. Àwọn ilé ìtẹ́wọ́ tún bọ̀ ó tún lé lẹ̀. Àwọn aṣọ wa tàdé ń fi dry lace mix ìyẹn náà ó ń bọ̀ gbogbo ẹ̀ náà a máa ṣe pápápá fún yín ni. Àwọn ilé ìta tún ṣe náà tún fine gan. So gbogbo wa la máa rájẹ jẹun. A bá ti ń polówó ọjà ẹ bá ra ọjà wa. Brazilian gold ni ẹ ń wò yìí o, kì í fi hàn yín. Confirm Brazilian gold ni o, ẹ wò ṣẹ́rí. Ẹ bá ra rẹpẹtẹ á ní rẹpẹtẹ. Àwọn tí ò ń ṣe Brazilian náà gbogbo ẹ̀ la ní lágbára lọ́wọ́ Ọlọ́run. Àṣoríire ó dàárọ̀.